gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò gbogbo àgbáláyé, báwo ni nǹkan o? Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfọwọ́sowọ́pọ̀ yín pẹ̀lú mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ti máa ń wo àwọn ètò mi lórí YouTube, lórí Facebook, lórí Instagram. Lágbára Ọlọ́run ọba, ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ sí wa. Awuyewuye kan lọ nígboro pé Adé Ọmọ Adé o, àwo ni o, ìmùlẹ̀ ni o, ògbóni ni o, awọpa ni o, lọ́jì ni o, àjẹ́ ni o, oṣó ni o. Awuyewuye kan tó wá ń padà lọ pé Adé Ọmọ Adé o, wòlíì ni o, ajínrere ni o, alàgbà ìjọ ni o. Kódà àwọn kan tiẹ̀ sọ pé Adé Ọmọ Adé pé séwù ni. Gbogbo ẹ̀ nǹkan tí mo ṣàfẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé Adé Ọmọ Adé jẹ́ aláṣà àti oníṣẹ̀ṣe.